Orúkọ tèmi ni Dr. Lanre Teriba Atorise. Ìwọ tó fẹ́ mú ọkùnrin ilé, ọwọ́ ẹ̀sọ́ kẹ̀kiri, ó yá ní sí, ó yá lọ tó bá ní méjì wípé, èmi rẹ̀ lẹ́dọ̀kọ̀ ọ̀tọ̀, èmi rẹ̀ lẹ́dọ̀kọ̀ ọ̀tọ̀. Tí ẹ lérò nípa Ìjẹ̀bú pẹ̀lú ilé ṣé nǹkan tí ẹ rí tí ṣòwò lẹ bá. Mi ò wà disappointed. Mo rí wípé ó dáa kí gbogbo aka wà ní ìrẹ́pọ̀. Pàápàá ẹni tí Ọlọ́run fún ní òye àti mú nǹkan báyìí wá sí ìlú Ìjẹ̀bú pé kí gbogbo akáso papọ̀ ká yin Ọlọ́run lọ́nà kan lédè kan pẹ̀lú ìwà kan sójú ohun tó dáa tó dẹ̀ mú ìwúrí wá báyìí. Kò sí ọ̀tá fẹ́ẹ́ ṣe ju ká kọrin ká yin Ọlọ́run ká sọ yìí kalẹ̀. Ẹ ṣe gan ni a máa rí nígbà. My name is Empress Shoma Rosiola.
here today for Ijebu concert, and it's a wonderful concert, as you can see. A new beginning, and the sky is just the beginning. And as you can see, people are here all over. They've been expecting this, and God has used Honorable Kehinde Odeneye to give them water for their thirst. And as you can see, people are seated and they're enjoying it. They're dancing. In fact, it's security-wise wonderful. Everything. The people are being given food and all else. Of us that lives in Ijebu and you are not here, you are missing. You are really missing. And I hope that by next year that we are going to have a bigger event like this. You are not going to miss it. Don't worry. Security wise, I can give you. Thank you so much. Merry Christmas and Happy New Year in advance. Thank you.
àlàáfíà àwọn èèyàn Ìjẹ̀bú Central Federal Constituency wọ́n comprise of Ìjẹ̀bú Òde Odò Ògbólú àti Ìjẹ̀bú North wọ́n ń ṣe oníjọ̀gbọ̀n wọ́n ń ṣe oníwàhálà gbogbo wọn wọ́n gbé papọ̀ Muslim ni Christian ni wọ́n gbé papọ̀ láì sí wàhálà. There's nothing wrong in also creating time to worship our God. The more we give to God in our worship, the more goodies we get from Him. And we are also celebrating the peace that has existed in Ogun State, in Ijebu, most especially in Ogun East Senatorial District. Orúkọ tèmi ni Alájà Basira tó Ọpẹ́yẹmí ìyá Saudi. Ẹjọ́ ní ṣókí ẹ̀bá ṣàlàyé báwo gan nínú iṣẹ́ tó lè dé pé ẹ̀ka fọ́ọ̀mù Inú mi so dùn gan wípé mo parapọ̀ máwọn olóríire ń bíbá lọ́jọ́ tòní. Oríire tá a dẹ̀ ṣe ń bíbá lọ́jọ́ tòní kò ní dìbànújẹ́ o. Ẹjọ́ máa ní ṣókí kí ni èrò yín lórí ètò yìí? In fact, ṣe rí èrò mi, mo rí i pé ètò yìí jẹ́ ètò tó wà òkè gan-an láti fi kọ́ àwọn èèyàn ní bọ́n ṣe ń gbé ìgbésí ayé àlàáfíà láì fi ti ẹ̀sìn ṣe.
Nǹkan gidi ni mo rí bí privilege mo rí bí oore ọ̀fẹ́ pé kéèyàn wá kán pè mí láti jẹ́ kan náà táwa ń bí lẹ́nu àkọ́kọ́ ìgbà àkọ́kọ́ tó máa ṣe ní ìlú Ìjẹ̀bú inú mi dùn gan I'm so happy. Ìrọ̀lẹ́sì tó síwájú máa ń wò pẹ̀lú ìrọ̀lẹ́sì tó síwájú máa ń wò pẹ̀lú. Tàbí tó ti wà láyé ìrètí òkè àtàwọn gbogbo lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láì ṣe láyé. Fọ́mọ mi ọmọ mi. Àwọn náà bá mi lè Ọlọ́run ló lè fún èmi náà ò lè fún yíyá ọ̀pọ̀ ọ̀pọ̀ títí ó àwọn olóòtú. Ó kọjá bẹ́ẹ̀. It's beyond my expectation. First one kò rí báyìí tí within short period of time náà fi put it together ẹ wo àwọn èrò bó ṣe tó báwọn èèyàn ṣe ń wọlé làwọn èèyàn ń dé so ó kọjá ó ju nǹkan tí mo expect lọ. Afẹ́jọ yan Ọlọ́run afẹ́jọ gbé Ọlọ́run ga èyí ní ọjọ́ àkọ́kọ́ December àwọn èèyàn ti kú gan lọ́dún yìí àwọn akọni ṣubú gan so afẹ́jọ yan Ọlọ́run ẹ máa ń retí pé gbogbo ìgbà tá bá ti rí Princess Ifemide ìyẹn Ọlọ́run ni kò dẹ̀ ju ẹ̀.